Momo, ẹ máa kú ẹ máa kú ọdún àná wọn àná lé ẹ̀yin èèyàn mi àná lé Momo ṣe èmi ti sọ mi ò ní bú yín mọ́ sincerely speaking nínú show tèmi báyìí mi ò ní bú yín ẹ wò èmi ò kì í ṣàwọn ọmọ òṣì tán ọ̀kan lé yẹn tó wọn máa sọ̀rọ̀ sàgbàlagbà bẹ́ẹ̀ ni ó yẹ kẹ́yìn máa fi mọ̀mọ́ ṣírò àgbàlagbà tó wà nù lé yín ni kò dáa so èmi ò ní bú yín mi ní sọ̀rọ̀ sí èmi ti sọ tòótọ́ ọ̀rọ̀ fún yín ẹ̀ẹ́dẹ̀fẹ́ gbọ́ èmi ti kúrò lórí ẹ̀ nìyẹn bó ṣe rí update táwọn ọmọ yìí ń kọ màá kà fún yín so that in case ẹ lè má rí ṣe ti understand ẹ sí ẹ lè má rí torí ẹ mo ṣe dedicate time láti máa ṣe kíni láti wá kà fún yín so that ẹ lè gbọ́rọ̀ burúkú tó ń jáde lẹ́nu àwọn ọmọ yìí ẹ lè gbọ́rọ̀ burúkú tó ń jáde lẹ́nu wọn ẹ lè má rí update yẹn ẹ jẹ́ nǹkan. This is from Ashewo Blogs. Ashewo Blogs said very laughable Esa Obayeje knows that Dorcas spy Iya Abeji and also involved in money laundering. And yet, Esa Gbadogi paid 5,000 euros to get her out of jail. Somebody praise the Lord. Ìkòríta test Esa Obayeje Day is called Irojeni Glory. Irojeni Glory. Àwọn àlẹ́ ṣe ń pé ẹ jẹ́ sọ kíní kan fún yín. First thing first ní pé ẹ̀yin tí ò bá yé Momo wọ́n ní ẹ sọ pé Dorcas pa Iya Abeji Dorcas dẹ̀ ṣe money laundry bọ́ ẹ̀yin lẹ jáde tẹ̀ ń sọ pé lọ́ọ̀yà yín ló yọ Dorcas níbi tó wà náà. A jẹ́ pé you aid and abetted a criminal, a murderer. That means pé you are a murderer as well. Ọ̀tọ̀ dẹni nǹkan tá à ń gbọ́ tẹ̀ ń sọ fún Bílẹ̀ lórí fóònù torí ẹ̀yin náà lè gbé jáde kì í ṣe Bílẹ̀. Ẹ sọ fún Bílẹ̀ pé ọmọ yín dáadáa ni àwọn mìsòrò ló fẹ́ fìyà jẹ wípé kọjọ kó bá yín yọ kó bá yín pe èèyàn tó bá lè pè ìyẹn sọ pé òun máa pe commissioner of police òun máa pe léyìí òun máa pe Momo. We bring it back again. Momo, the remix. Báwo ló ṣe wá jẹ́ pé èèyàn tẹ́ ẹ mọ̀ pé ọ̀rọ̀ yín Ọlọ́run téèyàn bá ń tẹ̀lé yín orí ẹni yẹn kàn máa dàrú ni torí ẹ̀yin gan kò yé yín mọ́ ẹ kúrò lórí blue app ẹ lọ sórí black app ẹ fẹ́ lọ àgàbálẹ̀ wọn lórí bẹ́ẹ̀ àwọn yẹn ẹsẹ̀kẹsẹ̀ ṣe rí lórí Facebook láti ní respect yín outside Facebook ẹ ní respect lọ́wọ́ anybody ẹ máa tẹ́ ẹ máa ṣẹ̀sìn outside Facebook ẹ ní respect ní ọwọ́ anybody orí Facebook nìkan láti ní respect àwọn ọmọ yẹn dẹ̀ ti mọ̀ pé ẹ gbádùn wọ́n mọ̀ wípé tá bá respect ìyá yìí ò gbádùn ó ń bọ̀ wá tẹ̀ sí wa lójú ẹ jẹ́ àtètè ṣe kíní yẹn fún kó tó di pé àkọ́kọ́ lọ respect ẹ àwọn ò ní rú sùúrù tí Dorcas ní wípé peace lane àwọn ọmọ kan tó ń pè ní peace lane ni àwọn straight to fracas ni straight to ẹ wò kókù gan kú wọn á jí dìde wọn á gbà ṣe fracas ọ̀rọ̀ yín máa ń tà sí èèyàn tó bá ń tẹ̀lé ọ̀rọ̀ yín ẹni yẹn ti sọnù ní ayé ẹ̀yin lẹ pè Bílẹ̀ ìgbà tí Dorcas ní problem tẹni kó pe àwọn tó bá mọ̀ tíyẹn pe commissioner of police tíyẹn pe lawyer tó ń pe gbogbo wọn wípé ọmọ yín dáadáa ni kò lè pé ṣinṣin your what against you Momo Dorcas ò lè pé ṣinṣin tábà sọ pé ó máa pààyàn oore ló ṣe tó mọ̀ọ́mọ̀ sọ̀rọ̀ yẹn di bímọ lọ́wọ́ oore lọmọbìnrin yẹn dẹ̀ ṣe lóòótọ́ oore ló ṣe tó fẹ́ràn lọ sẹ́wọ̀n your what ẹnu yín ló ti jáde nísìnyí ẹ tún wá yí ẹnu ẹ tún sọ pé Momo they cannot use you to testify for anything in court kò possible torí ànímọ́gbà tẹ́ ń parọ́ ànímọ́gbà tẹ́ ń sọ̀tọ̀ ẹ tún wá yí ẹnu sìn ẹ̀yin tẹ́ ẹ jẹ́ kí Ìbílẹ̀ lọ máa pe commissioner for police pe lọ́ọ̀yà pe gbogbo ẹ̀ tẹ́ ẹ tún sọ fún ẹ pé sọ £5,000 kan yọ Dorcas wípé wọ́n mọ̀ọ́mọ̀ fẹ́ fìyà jẹ ni wípé ó dẹ̀ wà ní oyún ṣe rántí ẹ̀yin náà ẹ̀ tún wá dé sí pé Dorcas ló tún pa the same person òun ló tún pa Iya Abeji òun ló tún ṣe money laundry Mama which way now àti wọ́n ní tó bá dáàrin ọ̀nà if you get to the bridge we cross it ní bridge tá a wà àfikàrà kó sómi torí Momo ò gbé wa dé ẹni èbúté ká kó sómi la wà which way
It is easier to say that Momo is simply lying now, because as at then, there was no fight. The way Momo was talking, she this woman will call me, she'll be asking of me that if you have offended me before, I've forgiven you. She used to talk like Abiyamo Toto. If you listen to the voice that Momo is using to talk to Ibile that time, video voice, it was so obvious that she was concerned for Dorcas, for real. She put the differences aside. She was for real concerned for Dorcas. But lọ́jọ́ tèmi tó ti bá Dorcas jà, she doesn't have to. She understand this, to come and lie. Wípé Dorcas pààyàn lóòótọ́. But she still came to lie. Wípé gbogbo nǹkan tí mo ti ṣe, ibi tí mo ti máa ń bẹ̀rù mọ̀mọ́ yìí nìyẹn. Kò mind gbogbo nǹkan tó ti ṣe fún ẹ. Ọjọ́ tó bá ti gùn, tí wèrè yẹn bá tún ti bù jẹ. She's coming to destroy everything that you have built. Everything. Àti nǹkan tó ṣe o, àti nǹkan tí ò ṣe o, àti nǹkan tó mọ̀ o, àti kò meet Momo within a year. Momo máa destroy life ẹ látijọ́ tó ti bí ẹ. Now, Momo is saying Dorcas spy somebody. Ever means below Momo pé kó mú evidence jáde. The same you that you said ìwọ ló gba lawyer kan yọ ẹ. So o mọ̀ pé Dorcas pààyàn, o dẹ̀ gba lawyer fún. O mọ̀ pé Dorcas pààyàn, Momo, ọ̀rọ̀ yìí kò lè kò dìjà. O dẹ̀ gba lawyer fún. So what are you? Accessory to murder. You want to cover the murder up. O mọ̀ pé Dorcas ń ṣe money laundry. Momo, o dẹ̀ ní nọ́mbà kí náà ń pè gómìnà tó ń pè lórí fóònù. Ẹ lò Ṣèyí Mákindé. O dẹ̀ lọ sọ fún Ṣèyí Mákindé pé àwọn tó ń ṣe money laundry tó ń ba Nàìjíríà jẹ́ lélẹ̀. Momo, which way? Which way? Ṣé rí gbogbo nǹkan tẹ́ ti sọ ń pa anybody lórí social media? I think it's high time for people to start sitting down and rethink about it. Are you saying it because you have issues with somebody, or do you actually have an evidence to prove it? Or kò fẹ́ báyé ẹni yẹn jẹ́ torí pé ìwà tẹni yẹn ti jà. Tí ẹni mo rírí. Tó bá ń báyàn jà báyìí, ó máa bà tẹni yẹn jẹ́ ni. O kì í fi àyè pé wípé kéèyàn jáde ẹ̀ torí ọjọ́ ọ̀la ẹ̀ mọ̀ bí tẹ́ máa dé. You don't leave that. No, why yẹn sílẹ̀? Tó bá ń báyàn jà báyìí, kọ́ ẹni yẹn kó. Tíṣe alágbòdókò. Ó ní kó má fún lágbo mọ́, kó má jẹ́ kó ṣàgbo mọ́. Ó ní gbọ́mọgbọ́mọ ni. Ó ní má dúró nǹkan tó ń sọ ni. Kì í dẹ́ ṣe pé wàá ti ṣiṣẹ́ alágbo níjà tí o. Ó ní ó yẹ kán lọ arrest ẹ. Ó ní ó yẹ kán lọ fi kò pa á. Ó nínú Bíbélì, wọ́n ní kán sọ̀kò pa wọ́n ni. Ìwọ tó ò ka Bible, Ọlọ́run ló mọ ọjọ́ tó ti ka Bible. Òun ló sọ pé nínú Bíbélì. Ìwọ tó jẹ́ pé fugitive ni ẹ tó lè dán Naija. Ìwọ ló sọ pé tó ń hate the crime pé kán lọ pààyàn kan. Mọ́bi tó ti ń ṣiṣẹ́. Láì ṣe pé ìwà tẹni ìtún níjà, torí ẹ̀ mo ṣe sọ pé ẹ̀rù ẹ ó tó bà torí ayé ẹ̀ ti bàjẹ́. Ẹ̀rù ẹ ó tó bà. Ṣíṣe alágbo ò pààyàn. 3 sum ló máa ṣe. Kí wá ló máa wá ṣẹlẹ̀ tá bá bá tiẹ̀ jẹ́? Ó máa bí ọmọ 3 sílẹ̀ àbí ṣé ọmọ 2 dẹ̀ ni. Ó máa ní staff tó ń ṣiṣẹ́. Ó máa sì ní ìyá láyé. Ebi máa pa àwọn people wọ̀nyí tó depend on ọmọbìnrin yìí náà. Momo ò rò débẹ̀ o. Torí pé Momo ti fi ewé ṣe pepper soup tán. Ó ti rí pé ewé tòun ò ta mọ́. Ewé ṣiṣẹ́. Ṣé mọ bí tí problem ti wà? Ewé fibroid. Àgbo fibroid ti ṣiṣẹ́ alágbo ta. Ṣé mọ̀ pé Momo ń tàgbo fibroid náà? Àwọn èèyàn tó dẹ́ra àgbo fibroid lọ́wọ́ Momo with voice náà gbé jáde pé kò ṣiṣẹ́. Bẹ́ẹ̀. Kò ṣiṣẹ́. Àwọn tó ràgbo fibroid lọ́wọ́ ṣiṣẹ́ alágbo, à ń rí wọn báyìí tó wá ṣe testimony tó ń gbọ́mọ wá. Bẹ́ẹ̀ ni, ó ń ṣiṣẹ́ dáadáa with testimony by àwọn eléyìí ògbójú pamọ́ àbí kíní kan send the voice. Wọ́n jáde tọmọtọmọ ni. Àgbo yẹn kò ẹsẹ̀kẹsẹ̀ ó ti tán. Kò ń pẹ́ rárá, ó ti tán.
so jealousy yẹn ni mọ̀mọ́ ní jealousy lásán ló ṣe mọ̀mọ́ pẹ̀lú Sisi Alágbo tó fẹ́ bà tìyẹn jẹ́. Adúàtì ló ṣe mọ̀mọ́ pẹ̀lú ìbílẹ̀ ò tó fẹ́ bà tìyẹn jẹ́. Ṣé mọ̀ pé àtúnṣọ̀rọ̀ nìyẹn. Ok, kí ni ti Dorcas? Dorcas ò ṣẹ́, kò bú ẹ, kò wá fún ẹ, kò bẹ́ẹ̀ jà. In fact gan tí ò bá ṣe pé ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ṣe bí Dorcas ti sọ pé nǹkan tóun fẹ́ ṣe tóun bá ti ṣí ṣọ́ọ̀bù òun dẹ̀ máa explain gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní Nàìjíríà, gbogbo nǹkan tó ṣẹlẹ̀ o òun máa take time torí she has never even spoken about it so that people will understand everything she has gone through. Nǹkan tó plan láti ṣe ní 2026 ni kó tó di pé mọ̀mọ́ ọlọ́gba náà jẹ. Ẹ rò pé lórí Facebook èèyàn burúkú ni wá, kí ló wá dé, kí ni mọ̀mọ́ wà lọ sórí TikTok tó tún lọ fi ṣẹ̀sìn bẹ́ẹ̀? Kí ni mọ̀mọ́ wà lọ sórí TikTok tó dẹ̀ tún lọ ṣẹ̀sìn bẹ́ẹ̀? Ibi tó yẹ kẹ́ ẹ ti wo kíní nìyẹn pé àwọn Facebook ló burú. Ẹ wo ìgbà tí mọ̀mọ́ lọ sórí TikTok tó fẹ́ lọ máa jà gàba lé wọn lórí. Ẹ rí ṣó tí ojú abẹ́ kò fún, ẹ rí bí ìyá yín ṣe ṣẹ̀sìn Awórò. Kí ló máa fà á tí mọ̀mọ́ ti rí pé òkè òun ti báyé ilé jẹ́ lórí Facebook, kò séyàn tó kú mọ́, jẹ́ kóun tún lọ báyé wọn jẹ́ lórí TikTok? Ṣé àwọn TikTok yẹn ò rí nǹkan tí mọ̀mọ́ ń ṣe lórí Facebook? Social media ni wọ́n rìn káàkiri ni. Àwọn tó wà ní TikTok wọ́n wá sí Facebook, àwọn tó wà ní Facebook ń lọ TikTok, wọ́n wá lọ TikTok dáadáa. Bẹ́ẹ̀ ni ó tẹ̀ ti pẹ́ tí mo ti máa rí pé wọ́n ti ń fi mọ̀mọ́ ṣẹ̀sìn bẹ́ẹ̀ dáadáa. Máa sọ pé wọ́n fi mọ̀mọ́ ṣẹ̀sìn lórí TikTok. Even gan before kó tó di pé peace is scatter ni mo ti máa sọ pé àyìn olórí burúkú tẹ́ wà lórí TikTok tẹ́ kọ̀ọ̀kan máa bú màmá tí màmá bú wọn padà pé orí yín ti burú. Ṣé màmá wa kéré ni? No, ẹ sọ fún wa náà. Ẹ sọ fún wa. Tó ìjọba sọ̀rọ̀ ǹsìn ẹ máa rò pé àwọn ọmọ yẹn ti bàjẹ́ jù, àwọn ọmọ yẹn ń bú àgbàlagbà. Kí ni mọ̀mọ́ tún lọ́ọ́ nà Gàmúṣòro lórí TikTok fún? Kí ló kan mọ̀mọ́ pẹ̀lú láì fojú abẹ́? Báwo ni mọ̀mọ́ ṣe wà comfortable láti máa báyé èèyàn jẹ́ tí mọ̀mọ́ jáde pé ojú abẹ́ olóṣó ló wá ṣe lórí social media? Ìbàyè jẹ́ nìyẹn. Ó lè máa pick the wrong type of men based on kò tí wà mature nínú brain but still náà kì í ṣe nǹkan tó ń pè lólóṣó nìyẹn. Mọ̀mọ́ tó jẹ́ pé ó ń nà bò kiri sí gbogbo ọmọ kéékèèké lórí social media, kí ló yẹ tó ń kanra mọ́ ojú abẹ́? Tójú bá ká mọ́ mọ̀mọ́ ó máa na òbò sí ọkọ ojú abẹ́, kì í ṣe pé kíní. Kò wá sẹ́nu yín tó lè sọ anything. She lied to us that she should pay 5,000 euro. She lied that it's 5 million naira. She lied that Ibile that helped her to pay it. And the lawyer said he did not see anything. The lawyer said he did not see any money. And Momo was here. No proof, no receipt. Ṣebí tí lawyer bá gbowó, ṣebí ó ní nọ́mbà lawyer. Ìwọ àdẹ pé lawyer alpha ó máa dúpẹ́ pé òun ti rówó yẹn gbà, àwọn ti bẹ̀rẹ̀ processing náà. The same you came outside just because you are fighting with that person to lie that lóòótọ́ ló pàyà mi. Ṣé rí mọ̀mọ́ gbogbo ilé ìta ń sọ ọdún ṣó ti yé yín? Gbogbo ilé ìta ń sọ ọdún nǹkan ẹyọ kan tí mo fẹ́ kẹ́ provide fún mi. Evidence ibi tí Dorcas ti pàyà bèjì tẹ́ ẹ̀ bá ní ẹ máa tẹ́ o. Ẹ máa tún ṣẹ̀sìn Awórò lọ́wọ́ mi. Evidence ibi tí Dorcas ti pàyà bèjì. Ṣé mo pé ní evidence ibi tí ìbílẹ̀ ti ń pààyàn sórí ilẹ̀, ó yẹ kẹ́ lè ní evidence ibi tí Dorcas ti pàyà bèjì. Torí ẹ̀yin nìkan lè máa wá sórí social media tẹ́kọ̀ọ́ máa sọ̀rọ̀ bí èèyàn tí ò lọ, bí èèyàn tó ti ya wèrè. Evidence Mèsòrò bó ṣe ní HIV ẹ gbé jáde. Evidence Dorcas bó ṣe pàyà bèjì ẹ gbé jáde. Evidence Dorcas bó ṣe ṣe money laundry ẹ gbé jáde. Evidence Kwame tó ṣe ṣe money laundry ẹ gbé jáde. Evidence ìbílẹ̀ tó ti pààyàn torí gbogbo ẹ̀ lẹ́sọ pé ẹ ní kẹ́ tó lè sọ ó yẹ kẹ́ ẹ ní. Evidence wọnú ọlá gbogbo nǹkan tẹ́ ẹ sọ nípa ọmọ yẹn ẹ gbé jáde torí ó dàbẹ̀ ní pé ẹ̀wọ̀n lẹ máa kú sí. Bẹ́ẹ̀ ni
ní kó máa fi yín lẹ̀ kẹ́ máa bá yá àwọn èèyàn jẹ́. Kò tí kàn yín ni. Momo go reach everybody. Fi yín lẹ̀ kẹ́ máa bá yá àwọn èèyàn jẹ́. Èèyàn tó kàn ló mọ̀. Ẹ wo Kwame tó ti kúrò lórí social media. She came outside to debunk pé ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mi ò gbowó lọ́wọ́ anybody, ẹ má máa pé mo ṣe money laundry. Ṣé ẹ rówó lọ́wọ́ mi ni? Torí Kwame wọ business class. Èló ni tíkẹ́ẹ̀tì business class torí Ọlọ́run? Mo ní ṣé ẹ rówó lọ́wọ́ mi ni? Mi ò ṣe money laundry o. Orúkọ mi kọ́ ni ó wà lọ́dọ̀ EFCC o. Woman yẹn gan kò fún mi lówó rí o pé kí lọ kó fún yàn o. Báwo lè ṣe wá ń sọ pé òun ṣe laundry? Ẹ̀dẹ̀ ní ká máa fi ilẹ̀. Kò tí kàn yín ni. Momo go reach everybody. Ẹ rádúró rọ́ kàbìtì tó ń pa mọ́jú abẹ pé olóṣó lójú abẹ wá ṣe lórí social media. Ẹ mọ̀ wọ́n fẹ́ bà brand ẹ jẹ́ ni. Kò tí yé yín. Gbogbo wọn fẹ́ bà brand ojú abẹ jẹ́ ni. Bó ṣe wà yẹn, ó ti sọ fún wa pé inú ìbàjẹ́ èèyàn lòun ti ń ṣọlá, ibẹ̀ lòun ti ń make owó. That is it. If we don't understand that we all have to put our differences aside and fight for each other, wọ́n kò máa bá yé àwọn èèyàn jẹ́. Òun àtàmẹ̀bọ̀, ìgbà tí àmẹ̀bọ̀ ti fail lórí ọ̀rọ̀ Dorcas yẹn, that was the plan. Pé òun fẹ́ mú Dorcas wọ kómà. Táwọn bá ti mú Dorcas kúrò, gbogbo ayé máa bẹ̀rù wọn. Nǹkan tó fẹ́ ṣe nìyẹn. Àmẹ̀bọ̀ pull out torí orí pé ti Dorcas yẹn ó fail mọ́ ọ lọ́wọ́. Torí pé kí ni àwọn abiyamọ ayé wọ́n dìde pé no. Tí Dorcas bá ṣẹ̀ a lè bá wí o, bọ̀ lélẹ́yìí tẹ́ ẹ ṣe no, there's something else there. Torí pé àwọn abiyamọ ayé dìde nígbà tí Dorcas àìjẹ́ bẹ́ẹ̀ wọ́n máa ṣe wọ́n máa mú jẹ. Alábìkẹ́ wọ́n ti lé lọ́dọ̀ Ìyábọ̀, Mega náà wọ́n ti bá tiẹ̀ jẹ́, Wọnú wọ́n ti bá tiẹ̀ jẹ́. Even gan Mesoro, she was part of the plan. Kò tiẹ̀ tí ìyé yẹn ni. Mesoro wọ́n mọ̀ jáde, wọ́n dẹ̀ wá ara àràbùpọ̀ ní HIV. She was part of their plan. Kò yé ni, kò mọ̀ ni, ẹ rò pé wọ́n ní everybody should come together and eliminate olórí burúkú kúrò lórí social media. Sisi Alágbo àti bá tiẹ̀ jẹ́, ó ti lè bà business ọmọ yẹn jẹ́ ń sìn. Lẹ́yìn ìgbà tó ọmọ yẹn ti apologize tó ti sunkún. Náà ó tún ti lọ nàgà mú ojú abẹ. Ìbílẹ̀ àti bà business tiẹ̀ jẹ́. Because we stood for Dorcas, ní everybody ṣe lè ní gallantly ló ṣe lè dúró. Because of Dorcas, wípé wọn ò successfully gbé Dorcas ṣubú. That is why everybody can stand. Tó bá yẹ pé wọ́n successfully mú ọ̀tá Dorcas wálẹ̀ ni, gbogbo yín ìgbẹ́ là ń fẹ́ wí. Bó ṣe ń ṣe ó ti pẹ́ tán ti ń ṣe. We have recognized the pattern. That is it. And we refuse to let it happen. Kò lè stop. Ó ń wéyàn tó ń ṣì máa fi ṣe scapegoat ni. Kò tí ì yé mọ̀mọ́ sí pé ó ti cast. Wípé script yẹn ti cast. Kò tí ì yé. Ó sì rò pé òun sì wà lóde. Òun sì wà ń Ṣàngó òde. Òun sì lè bó ṣe wù. Kò tí ì yé mọ̀mọ́. Ó ti yá mẹ́bọ̀ pé ojú bíbáyìí ogun ti ń kó àwọn èèyàn lọ. Àwọn èèyàn ti gbọ́n ẹsẹ̀kẹsẹ̀ rí pé àmẹ́bọ̀ padà ó yí U-turn ni. Pé kò sí nǹkan tóun lè sọ. People have already know who the type of people they are. Òun àti mọ̀mọ́ nìkan náà wá tì sójú ogun kó lọ máa ṣẹ̀sìn. Tó bá yẹ pé àmẹ́bọ̀ tẹ̀lé mọ̀mọ́ ni a máa ṣẹ̀sìn kiri. But ìyẹn understand the room. Ó ti read the room. Ó ti rí pé nobody cares about him on social media. Wọ́n wá fi mọ̀mọ́ sílẹ̀. Mọ̀mọ́ nìkan ló wá lọ ń jẹ̀yà kiri. Mọ̀mọ́ nìkan ló wá lọ ń ṣe kíni jẹ̀yà kiri. Ẹ tí ì rí nǹkan kan. Ó máa kan everybody. Ó máa kan everybody. Ó wà nínú social media. Ó sí nínú social media. Kwame, Wọnúọlá, wọn ò sínú fracas mọ́. Wọn ò sínú fracas o. Wọ́n wọ́ wọn padà. Ìyá ìdẹ́ ni kò sí anybody tó porúkọ wọn. Ìyá yìí ni. Ojú abẹ ò sí lórí Facebook o. Kò sínú fracas o. TikTok ló wà. Mọ̀mọ́ wá débẹ̀. And you now think that this is about Dorcas. Kò yé yín. Àwa tá à ń sọ̀rọ̀ lójoojúmọ́ kò yé yín pé a ti rọ̀ ọ̀kan dáadáa. Ṣé mi sọ ti ìbílẹ̀ pé ìbílẹ̀ she's coming for you. I have said it as early as possible. Kò tí yé yín. Ó máa kàn yín. Ṣé kò ṣe fún Ìyábọ̀ ni? Ta ló wà ńbẹ̀ tí mọ̀mọ́ ò ṣe fún? Ta ló wà ńbẹ̀ tí mọ̀mọ́ wọ́n náà mọ̀mọ́ alẹ́ máa fi ilẹ̀ yín ẹ má wọ̀rí àwa náà wà lẹ́kùn yín.
kò sí nǹkan tẹ́ ẹ lè ṣe ẹ máa bọ́wọ́ wá ń bẹ̀ o ẹ lè bá yéèyàn jẹ mọ́ ṣe rí nǹkan ẹyọ kan yẹn it is clear and obvious now pé ẹ lè bá yéèyàn kankan jẹ mọ́ lórí social media it is clear and obvious wípé àní gbáyìn láyè láti bá anybody jẹ mọ́ ẹ kàn máa ṣẹ̀sìn awọ́rò kiri ẹ̀yìn èèyàn kò jẹ́ bó ṣe jẹ́ ẹ jẹ́ ẹ mọ kọ́mẹ̀ntì yín pa fídíò yìí.